Josephine, aṣọ tí táwọn tán nísìn wà á kọ́kọ́ bá mi gbé lérò tébù yẹn, wà á lọ sóde ńbẹ̀ yẹn, wà á lọ wò bóyá ọmọ tí mo ní kó palẹ̀ mọ́ yẹn, ọmọ tó ṣẹ̀dé yìí, kí tiẹ̀ ló ń jẹ́ náà, kí gíyàn mi ó kọ́ ẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ mọ ẹ̀ tí ọmọ tí wàá bá yín bí ọjọ́ bíi méjì mẹ́ta báyẹn ẹ̀ tí tó mọ ó kọ́ ẹ pé ẹ̀ tí tó mọ ó kọ́ ẹ pé ẹ lọ bí ìnáwó ẹ̀ máa bí ìnáwó ẹ̀ fún àmì. Kó lọ wò bóyá ó palẹ̀ mọ́ nǹkan tí mo ní kó gbé yẹn, kó dẹ̀ mú aṣọ yẹn kó gbé síbẹ̀ yẹn. Aṣọ tí mo bá wọn tán ní kíákíá màá wá bẹ́ kó ẹ. Tí má dẹ̀ ti bẹ́ kó ẹ tán wàá rán fún ẹ. Má jẹ́ kí ibi àtìsí náwó sí. Bóyá àtìsí ó yá mú measurement tí mo ní kó ṣe wá. N kò mí. Àgbà mi. Nígi ń bá pe òun ní 42. Ṣé 42 ló kọ́ ìyá bí 43? Kò sí nǹkan tó mọ̀. Kò sí nǹkan tó mọ̀, ọ̀fọ̀ ẹ ti sú mi, mo máa kú kíní mọ́ ẹ lórí. Ọ̀fọ̀ ẹ ti sú mi. Ọ̀fọ̀ ẹ ti sú mi. Wé mẹ́yìn rìn. Tó bá lè bí ààyè gbèmí wó. Má wo. Ilá yìí bá ẹyẹ tí wọ́n rántí kọ fún ẹyẹ. Màá wá ẹ kọ́ dáadáa. Ọkú ṣe ọmọ kọ́ ọlọ́lọ̀ ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Màá wá kọ́ ilà kọ́ ọlọ́lọ̀ yẹn fún ẹ dáadáa. Arẹwà lójú ẹ. Òun fẹ̀yìn rìn, òun fẹ́ lọ wó ààyè gbèmí. Bí wó ìgbà wa máa fi eṣogo díẹ̀ mú ṣe. Ọmọ mi ti rí wọn.